ọ̀rọ̀ tí gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe ṣẹ̀ṣẹ̀ sọ lórí ẹ̀rọ ayélujára tí ó ń jà rìnrìn ó ní àwọn èèyàn ń fèsì lé lórí o nígbà tí Fáyọ̀ṣe fi ọ̀rọ̀ síta lórí bí ètò ìsìnkú ń ṣe gbọ́dọ̀ lọ nígbàkigbà tóun bá lọ tọlọ́jọ́ bá dé. Ó ní bóun bá ti kú ìjọba Èkìtì ló gbọ́dọ̀ ṣètò òkú òun o nítorí àwọn Èkìtì ló lára òun àti òkú òun. Ẹ gbọ́, ẹ má jẹ́ kẹ́nikẹ́ni débi òkú òun mọ́ o lẹ́yìn ọ̀sẹ̀ kẹrin tí wọ́n bá ti sin òun, kí wọ́n jẹ́ kí òun sinmi. Òkú òun kò wá àlejò kankan mọ́ lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́rin tí wọ́n bá ti sin òun. Bẹ́ẹ̀ ọ̀sẹ̀ mẹ́rin péré ni òkú òun gbọ́dọ̀ lò nílẹ̀ o kí wọ́n fi ṣe ètò ìsìnkú. Ẹ má wá sí bojì òun o láti wá fi ẹ̀yẹ kankan fún òun lẹ́yìn ọ̀sẹ̀ kẹrin tóun bá ti lọ. Gbogbo ẹ̀yẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe fún òkú òun ẹ tètè máa yẹ́ òun sí nígbà tóun wà láyé, ẹ mọyì òun nígbà tóun wà láyé. Fáyọ̀ṣe ló fi fídíò kan oníṣẹ́jú 6 síta èyí tí City Edge ṣe fún un lásìkò ayẹyẹ ọjọ́ ìbí ẹ̀. Ó wá tẹ̀síwájú, ó ní ó lè jẹ́ ọdún 15 o, ó lè jẹ́ 20 ọdún tàbí 30 ọdún, bó bá sì jù bẹ́ẹ̀ lọ. Àní gbogbo ọ̀rọ̀ tóun sọ ni pé ìjọba Èkìtì ni òkú òun tọ́ sí, àwọn ni wọ́n gbọ́dọ̀ sin òkú òun, kò sì gbọ́dọ̀ ju ọ̀sẹ̀ mẹ́rin lọ tí wọ́n fi sáré àti sin òkú òun máa kọ̀wé sí gómìnà Èkìtì lórí ẹ̀. Ó ní ilé ìyá òun ní kí wọ́n sin òun sí, tóun ò sì fẹ́ kí ẹnikẹ́ni wá bẹ̀ mọ́ láti wá ṣe àbẹ̀wò sí òkú òun lẹ́yìn tóun bá ti wọlé sùn. Ó ní káwọn ọmọ òun ó yá gbọ́ dáadáa o, gbogbo nǹkan tí ìjọba ìpínlẹ̀ Èkìtì bá ń fẹ́ lórí òkú òun tóun bá ti lọ lásìkò ìgbà náà ni wọ́n gbọ́dọ̀ gbà. Nǹkan tí wọ́n bá fẹ́ ni wọ́n gbọ́dọ̀ ṣe, ṣùgbọ́n kóníkálukú wọn kó wọrú aṣọ tó bá wù ú láyé ara rẹ̀, èyí tó bá ti wù ú ni. Ọ̀rọ̀ yìí ló wá di nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ̀rọ̀ lé lórí. Ẹnìkan ni ṣé ẹ ti ṣoògùn níbì kan ni tí wọ́n ti sọjọ́ tẹ́ ẹ máa kú fún yín. Ẹnìkan ní èwo ni àbùrọ̀mọ́ gbé ètò ìsìnkú ara ẹni tàbí pa dandan ètò ìsìnkú èèyàn fún ìjọba kan. Àwọn ọ̀rọ̀ míì bíi bí wọ́n bá ṣe rere ara kì yóò àyà ọ́, kò kàn wá nà ó, kí ló dé tẹ́ ń fi ọ̀rọ̀ yín sórí social media, ẹ pè lọ́ọ̀yà yín, ẹ lọ dáwọn nǹkan tẹ́ ẹ gbà padà fáwọn tó ní o. Báwọn ọ̀rọ̀ yìí ṣe lọ lórí ẹ̀rọ ayélujára rèé. Àwọn kan tún ní àṣé èèyàn ńlá bíi Fáyọ̀ṣe ó tún lè ronú jinlẹ̀ pé ikú àti àtúbọ̀tán wà, ó yẹ kẹ́yìn èèyàn kọ́gbọ́n nínú ọ̀rọ̀ Fáyọ̀ṣe o. Ẹnìkan ní ikú kò ṣeé bribe ni o, bí bẹ́ẹ̀ kọ́ àwọn èèyàn tẹ́ ń wò yìí àtàwọn olóṣèlú wọn ò ti ra ikú pajẹ. Àwọn kan ní ikú pọn dandan ni torí pé wọn ò ní choice ni o, kì í ṣe pé ó tẹ́ wọn lọ́rùn bí wọ́n ṣe ń ṣètò òkú ara wọn, kankan lè pè wọ́n ní akọni ni. Àwọn kan ní nígbà tí ikú ti pọn dandan tọ́nà ti fi ká wọn lọ́wọ́ kò, bó wá níwà wọn ṣe wá yípadà ṣó ti yípadà, kì í ṣe gbogbo wọn o. Àwọn kan ní ó yẹ kẹ́yìn èèyàn lọ kọ́ ẹ̀kọ́. Àwọn ẹbí yín àtijọba Èkìtì ní kẹ́ ẹ sọ fún sáà. Alàgbà, tẹ́ ẹ bá wá lọ nínú aeroplane ńkọ́ tó jẹ́ bẹ̀lẹ̀ ti dágbére fáyé, ṣé ẹ mọrú ikú tí ó pa yín ni? Bí wọn ò bá rí ara yín ńkọ́? Àwa bá wọn ṣàdúrà pé Ọlọ́run má jẹ́ á rí, ẹnìkankan wa ò ní rí. Ẹnìkan ní ṣé ọjọ́ yín ti súnmọ́lé ni àbí? Ó ń bẹ ìjọba Èkìtì sílẹ̀ kí wọ́n ṣòkú rẹ̀. Ọ̀yà ajé ó tètè yá kíákíá ká tún ní àkọsílẹ̀ irú àwọn èèyàn bíi tiyín. Ẹnìkan ní o ní láti jẹ́ pé o wà nínú ẹgbẹ́ àwọn àgbà, àbí báwo ni ẹni tó jìyà di nǹkan ńlá tó lówó tó lọ́rọ̀ yóò ṣe máa sọ̀rọ̀ kú bẹ́yẹn? Bí àwọn tó wà nínú ẹgbẹ́ àgbà ṣe máa ń ṣe nìyẹn o tọ́jọ́ wọn bá ti ń sún mọ́lé. Àwọn kan ní ṣé Fáyọ̀ṣe ti gbàgbé pé òkú kì í rẹ́yìn mọ́ ni, kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ lẹ́yìn ikú rẹ̀ bí wọ́n bá lọ kí níbi tí wọ́n sin sí. Àwọn kan ní
Fáyọ̀ṣe mọ nǹkan tó ń sọ, kò fẹ́ kí wọ́n jà sí òkú òun ní oyè dáadáa. Ju gbogbo rẹ̀ lọ, ọ̀rọ̀ tí gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Èkìtì sọ nípa ikú rẹ̀ níbi ayẹyẹ birthday tó ṣe, àwọn nǹkan tó sọ wípé kí wọ́n ṣe lẹ́yìn ikú òun àtàwọn tí wọ́n ní kí wọ́n sin òun, ọ̀rọ̀ yìí ló ti ń jà rìnrìn tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n sì ti ń fi èrò ọkàn tiwọn ránṣẹ́. Iléeṣẹ́ Jugba Master Channels náà lẹ ti ń gbọ́ wa o. Ṣeun Agboola lórúkọ tèmi. Ẹ máa yáṣẹ́ o.